Eléyìí máa wà lágbára báyìí o lóní yàjóyàjó kí n sáré mu wá fún yín bó ṣe jẹ́ wípé ó tún tún ń lọ ó ti di woro sí woro báyìí káìkàìkàì. Eléyìí la tún rí gbọ́ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n bẹ̀rẹ̀ sí ní farahàn tó ti di fàákájà o láàrin ìyàwó gbajúmọ̀ òṣèré tíátà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Dasola Afford pẹ̀lú KS1 Malaika Ìmẹ̀kú Aláàjì àti Kúnlé Afford fúnra rẹ̀ gangan. Ọ̀rọ̀ rèé o, ẹ wá nǹkan fìdílé kí n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni kí n bẹ̀rẹ̀ sí ní já àyín sí bó ti ṣe wáyé ní orí ẹ̀rọ ayélujára ní àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu Dasola Afford lórí ọ̀rọ̀ olórin fújì yẹn Malaika KS1 Malaika Ìmẹ̀kú Aláàjì. Òun ni àwọn èèyàn bá gbẹnu pa ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí Dasola Afford o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún, Dasola Afford ni ìyá àwọn ọmọ mẹ́rin alálùbáríkà tó jẹ́ ìyàwó Kúnlé Afford, ṣùgbọ́n nínú fọ́nrán kan tí Dasola Afford fi sí orí Instagram, òun ni àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ wípé ṣe ni Dasola Afford ló bẹ̀rẹ̀ sí ní dójú ti ọkọ rẹ̀ ní gbangba nínú patí òde eré kan tí wọ́n lọ, ìyẹn ti Ìláṣẹ Beach Party. Ibẹ̀ ni Dasola Afford ti pàdé KS1 Malaika. Ṣe mọ̀ pé Malaika ló máa ń play ní gbogbo ìgbà, ló máa ń ṣeré fún wọn ní Ìláṣẹ Beach yẹn, Ìláṣẹ private beach ni wọ́n ti pàdé o. Gẹ́gẹ́ bí jẹ́ pé kò sí òde eré kan tí wọ́n bá ṣe ní agbègbè ibi tí Dasola Afford bá wà tí Dasola Afford ò ní débẹ̀ láti lọ ṣe kíni, láti lọ rèé ṣe tótó pé ó yá àwa la wà bẹ́ẹ̀ jẹ́ kájọ jó, pàdí mi ló ń kọrin, fáǹsì mi lé lórin, èmi ní fáǹsì olórin ṣùgbọ́n bọ́n ṣe débẹ̀ ṣe mọ̀ kéèyàn méjì ríra ẹni kọ́ kíra wọn, ọ̀hún ló di wàhálà ńlá sí Dasola Afford lọ́rùn o. Ní ẹnìkan bá ní pé ó ń dójú ti ọkọ rẹ̀ ní gbangba, kì bá tiẹ̀ ṣe kíni, kì bá ṣe lókù òru. Gẹ́gẹ́ bí Dasola Afford ṣe máa ṣe kíni, bó ṣe máa sọ ògúlùntù ọ̀rọ̀ padà ẹ̀kọ́ àwọn ìbẹ̀rẹ̀ ṣe máa ń sọ wípé ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkun sí ní ìgbésẹ̀ gangan ló bá ní òun ò tiẹ̀ ṣetán láti bá ẹnikẹ́ni po wàhálà bí láti jẹ́ pé bóyá nǹkan kan rí bí àbí ò rí bẹ́ẹ̀ tó bá ti di àsìkò tiẹ̀ náà ìwọ náà fúnra rẹ̀ máa gbé sí abẹ́lé rẹ̀ bó ṣe sọ ò. Ó ní if you reach your turn, hide it when you dey date better people. Ẹ lọ rèé wo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó tún wà níbẹ̀ tó jẹ́ bí kò bá kùn gbé tí Dasola Afford tí ó fi ju ògúlùntù ọ̀rọ̀ lu ẹni yẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe wà níbí o, ẹni tí ó jẹ́ Dasola Afford òun ni Kúnlé Afford ti bẹ̀rẹ̀ sí ní fi gbogbo ìgbà máa fẹ̀yìn sí ọjọ́ ń fẹ̀yìn síra wọn tí ẹ ò bá gbàgbé lọ́dún 2024 ọ̀rọ̀ kan wáyé o níbi tí ẹnìkan ṣe ń parọ́ mọ́ Kúnlé Afford pé fún òun lóyún tí arábìnrin sì dúró tán pé kò sí nǹkan tó jọ o, ṣùgbọ́n àwọn èèyàn ti sọ pé kò sí ní tó bá nígbà tí èèyàn bá ń fi ìdùnnú hàn sí olórin tó bá ń ṣe dáadáa tínú èèyàn dẹ̀ ń dùn sí i wípé gbogbo ara mọ̀ wípé fáǹsì KS1 Malaika ní Dasola Afford kò sí nǹkan tó yẹ àwọn méjì lè ṣe tí ó wà lè máa mú kí àwọn ènìyàn máa bu ẹnu àtẹ́lu o. Ẹ jẹ́ kí n ka díẹ̀ nínú àwílé yẹn comment section fún yín o. Ẹnìkan ní wo abeg focus, I dey gbádùn you my love. Ẹnìkan ní I love your energy jàre. Ẹnìkan ní ìyàwó ọlọ́kadà sef dey talk. Okay, àwọn kan náà wọ́n ní jayé lọ dédé most of the eye. Àwọn èèyàn ṣáà lù lọ́gbọ̀ ẹnu bẹ́ẹ̀ làwọn ẹnìkan bu ẹnu àtẹ́lu bó jẹ́ wípé àwọn èèyàn wọ́n ti sọ ojú òpó abánidọ́rẹ̀ẹ́ ti Instagram di woro sí woro. Ẹlẹ́dàá ní kásáré mọ́ wá fún yín bóyá ń lọ ní yàjóyàjó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin KS1 Malaika àti ẹni tó jẹ́ Dasola Afford ìyàwó Kúnlé Afford. Àwọn kan ní pé ṣé òun nílẹ̀ ṣe mọ̀ wípé 5 and 6 òun ni orin màlá pẹ̀lú Dasola Afford ní so gbogbo èèyàn ẹ mẹ́nu kúrò lórí ẹ̀ o, kò sí ní tó jọ pé Kúnlé àmì Dasola Afford ó ń fẹ́ KS1 Malaika. Ó ńlá ní kásáré mọ́ wá fún yín ní yàjóyàjó. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́, ó dàbọ̀.